Méjìlá, 12. What a phenomenal number. Ẹ mọ̀lẹ́bí àwọn èèyàn mi ṣàlàfíà lọ ṣe dáadáa ni mo tún bá yín. Ẹ já ṣe àgbéyẹ̀wò pàtàkì òǹkà kejìlá nínú àṣà, ìṣe àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ mẹ́nubà òun ni wípé méjìlá ẹni ìdí kan tí eléèbó ń pè ní dozen. Tó dàbí rẹ̀ náà tún ni wípé bí wọ́n bá fẹ́ pàrokò ránṣẹ́ láyé ijọ́ wọ̀nà tí wọ́n mú ìdí igi méjìlá tí wọ́n fi bóyá èso méjìlá tàbí èrè oko tí wọ́n fi gbà nídìí. Ohun tí wọ́n ń gbìyànjú àti fi àrokò yìí sọ òun ni wípé lọ́dún ní o, iṣu yọ ọmọ bọ̀ọ̀kù, èrè oko yọ bó ti yẹ kó yọ. Ìkẹta sì ni wípé bí a bá ń ka oṣù ní èdè Yorùbá, ọpẹ́ ẹni èjìlá ń sọ tó ń sọ̀rọ̀ nípa ọdún. A rí eléyìí nínú odù tó gàtẹ yìí nínú ẹsẹ̀ Ifá tó wípé ìrókò dé ọdún dún ọdún dùn, dídùn ní dùndún dún, adíá fún òye àgbẹ̀ tó mú ọdún wálé ọdún dùn. Ọ̀tẹ̀ wájú wọ́n mẹ́nu bà ìtàn tó ní kìmí kan tí ń bẹ lẹ́yìn odù yìí nínú fọ́nrán mìíràn tí wọ́n tún fi ránṣẹ́ níbi tí wọ́n tún ti tẹ̀síwájú nínú pàtàkì méjìlá number 12. Ọmọ yín ọ̀rẹ́ yín àbóyè olólùfẹ́ yín Fàdérẹ́lá Yorùbá èmi ń sọ fún pé láṣẹ Elédùà a sì ní eré òun gbé sọnù láéláé bí ò ṣe bí ọmọ. Kódà ọdún dùn dídùn ní dùndún adíá fún ọdún tó roko àìlérò lọ́jọ́ sí. Ọdún dé ọdún dùn adíá fún òye àgbẹ̀ tí yóò mú ọdún wálé. Ìrókò dé ọdún dùn adíá fún ọdún ń ṣe yèyé ọba. Ọdún dé ọdún dùn. Ìdí kẹta tí mo fi ní òǹkà kejìlá ṣe pàtàkì yìí nítorí pé oṣù kejìlá ẹni ń sọ̀rọ̀ nípa ìkásẹ̀ ńlẹ̀ ìparí ọdún. Òun láàrí nínú odù yìí tí ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ọdún yìí o ẹni yèyé ọba òun nìyá tó bí ọba. Wọ́n wá ní kó rúbọ. Ẹ̀yin èèyàn mi ń ṣe lọ́kọ tí ọ̀gbọ́n kò rúbọ yìí ọwọ́ àdòjọ́ kan. Bó ti wá rè já ewé nínú igbó, bọ́ bá rí ìyá ọjà ń rí tọ̀hún yọ ọjà yóò túbọ̀ ọ̀kànsán yóò rí ní ìyá ọjà tó fi wá tàn sóko. Bàbá léèyàn tàn sóko ọ̀sọ̀nù ló ń kọ̀ mọ̀nà padà wálé mọ́. Wọ́n mọ̀ wáyà ọba títí ìyún ọdún wọn ò rí. Gbogbo àwọn ọlọ́dẹ ẹni wọ́n fọ́n sínú igbó tí wọ́n wáyè yọ ọba títí wọn ò mọ̀ rí ọdún. Lẹ́yìn àìmọye àsìkò ní oṣù kejìlá ẹni òye àgbẹ̀ òun lè nú igbó ń tiẹ̀ láti rè kéré oko wálé nítorí pé àgbẹ̀ ńlá ń pè bẹ́ẹ̀. Ó wá wo iwájú rẹ̀ lórí kínní yìí kọjọ ọyàn kọjọ bọ́ra kìkìdá ẹran báyìí ní gbogbo ara ni. Nígbà tó wá súnmọ́ ẹ ló wá rí i pé ọdún rèé tá a ti ń wá yèyé ọba. Àgbẹ̀ àròkò bọ́dún dé àgbẹ̀ yìí ń lọ wá sí kíni ń ló mú ọdún wálé. La fi wá ń sọdún nítorí pé oṣù kejìlá ìlọ́dún wọlé wá sínú ìlú. Ẹ̀yọ́ ìtàn tó bá odù yìí wá rèé. Ṣé wá rí i pé oṣù kejìlá oṣù pàtàkì ni. Àdúrà tí wọ́n fi kásẹ̀ ọ̀rọ̀ mi ńlẹ̀ òun ni wípé gbogbo ohun tó ti sọnù nínú ayé mi nínú ayé rẹ tí òjò dùn bó ti yẹ kó dùn tó ti yẹ kó dùn. Elédùà nínú àánú rẹ̀ yóò mú wọlé wá wẹ́rẹ́ báyìí káyọ̀ tèmi tiẹ̀ ó lè kún nínú ọdún tá à ń wò níwájú wa yìí. Kìbá mọ̀ nígbà tí ọ̀pẹ wọn láṣẹ Èdùmàrè. Èdè àti àṣà Yorùbá ó pé ó sì kún púpọ̀ jù. Ó dàbọ̀.